Hallelujah, asope, mayo. Ta-da-da-da, ba-ba, ta-da-da, ta-da-da-da, ta-da-da, ta-da-da-da, Hallelujah, asope, mayo. Ọdún tó wọlé o, ó ṣojú ẹbí wa, ó bá wa láyọ̀, àti ṣẹ́gun ọ̀tá o, tó ní kò ní ṣojú wa, ojú wa tẹ́lẹ̀ gan, nínú ọdún tuntun táwa yìí o, owó níní pẹ̀lú ọmọ rere ní tèmi tiẹ̀, ilé kíkọ́ pẹ̀lú ẹ̀mí gígùn, àlàáfíà lójó ń gbogbo lọ́wọ́, Èdùmàrè máa fi kọ́ wọ́n wá. Tana tana ta, tana tana ta, tana tana ta, tana tana ta. Ọdún tuntun tó wọlé yìí, a máa bímọ lémọ, a máa kọ́lé wọlé, máa ṣàmì, a máa ra lémọ lé, a máa débi gíga. Òkìkí mi mọ́kàn káyé, òkìkí tí wọn náà bá gan káyé, àbáláyé já, hallelujah. Ọdún tuntun dé, Jésù wá bẹ̀ ọ́, ọdún tuntun dé, Jésù mo bẹ̀ ọ́, ọ̀rọ̀ bí àdánwò, bá máa gbé báwa o, ọdún yìí á yàbò fún gbogbo wa, ọdún yìí á mìíràn gidi màjú. Pèrègèdè láòyè o, pèrègèdè o, pèrègèdè láòyè o, tìletìle tẹ̀bí tara, pèrègèdè láòyè o, ọdún yìí á yàbò, ọdún yìí á mìíràn gidi fún gbogbo wa, pèrègèdè láòyè o, ọdún yìí o, ọdún ayọ̀ ni o, 2026, ọdún ayọ̀ ni o, má fò sókè, 2026, ọdún ayọ̀ ni o, bàbá o. Májà ṣìnà kúrò lọ́dọ̀ rẹ̀. Àwọn kan ṣìnà wọ́n gbalé aláwo lọ. Àwọn kan ṣìnà wọ́n gbalé alẹ́bọ lọ. Àwọn kan ṣìnà wọ́n gbalé aláwo lọ. Bàbá o májà ṣìnà kúrò lọ́dọ̀ rẹ̀. Ọ̀rẹ́ mi káàbọ̀ sí ọdún 2026. Ọdún ayọ̀ tá a retí náà ló wọlé wẹ́rẹ́ yìí o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó mú wa la ògbólógbò 2025 já. Ìwọ náà wo orin yìí èèyàn tó kú ní ọdún yẹn. Èmi àti òkú. Wúyè èèyàn tó wúyè ìgbà tá a ṣàìsàn tó lóun gbé wa dìde, a ní lọ́sàn-án wa, a ní lóru wa, a wọ mọ́tò kọlù wa, a ní títí wọn ò pa wá dànù, wọn ò gún wa lọ́bẹ, wọn ò jí wa gbé, wọn ò máa béèrè 5 billion naira nítorí èmi àti ẹ. Àbí yóò rí pé Ọlọ́run ṣe inú ayé wa, a ṣàìsàn Ọlọ́run wò wá sàn, ó mú wa lára dá, a fò lófurufú, ọkọ̀ wa ò jábọ́. Ọgbọ́n oore tọ́lọ́run ṣe fún èmi àti ẹ ní 2025, ṣé kò yẹ ká dúpẹ́ ni?